táàgì Àgbàlá Gabriel náà mẹ́mí náà táàgì ẹ̀ o ẹ̀yin náà tún táàgì ẹ̀ táàgì Muyideen náà so kí gbogbo wa pátá kájọ pín now ẹni àkọ́kọ́ sọ wípé Muyideen má dán wò, don't go back, you may not come back alive this time, a word is enough for the wise. Àgbàlá Gabriel ṣetán láti gba Muyideen padà wàá rí àwọn viewers tó wà ń bẹ so àwọn tó wò ó pọ̀ gan àmọ́ oníkálùkù sọ èrò ọkàn ẹ̀ mo wá rí pé ọ̀rọ̀ ilé ayé yìí ìlú gángan ni ohun tó kọ wájú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì bí ojú táwọn ẹlòmíì fi wò ó yàtọ̀ sí ojú táwọn ẹlòmíì fi wò ohun gan tó jẹ́ kí n wá ṣe fídíò yìí nìyẹn ohun tó gbé mi wá ṣe fídíò yìí nìyẹn mo ka kọ́mẹ̀ntì àwọn èèyàn máa ka kọ́mẹ̀ntì mo dẹ̀ máa ń reply so àwọn kọ́mẹ̀ntì pọ̀ lábẹ́ fídíò yẹn ṣùgbọ́n bí kókó márùn-ún mo jọ́ tiẹ̀ kalẹ̀ máa ka àwọn kọ́mẹ̀ntì yẹn jáde fún wa mi ò ní dárúkọ àwọn èèyàn tó ní kọ́mẹ̀ntì yẹn mi ò ní dárúkọ wọn bọ̀dẹ̀ bá fẹ́ mọ àwọn èèyàn tó kọ kọ́mẹ̀ntì yẹn tó ní kọ́mẹ̀ntì yẹn pé Àgbàlá Gabriel o bó bá wù ẹ́ o kó máa bá Muyideen jẹun kó máa bá mu lórí tábìlì ewu ńlá ni o fi ń ṣeré yẹn torí pé kò rántí Ọlọ́run sọ fún Joseph ọkọ Maria nígbà tí wọ́n bí Jésù pé kó gbé Jésù sá lọ fún ọba Hẹ́rọ́dù tó ọba Hẹ́rọ́dù fẹ́ pa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ọba Hẹ́rọ́dù kú tán lọ́dún sọ pé kó gbé Jésù padà pé then kó rántí kéèsì Samuel àti Sọ́ọ̀lù náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà kọ́ Àgbàlá Gabriel Ọlọ́run ti gbà ẹ́ lọ́wọ́ Muyideen báyìí o tó bá wá wù ẹ́ kó lọ bá ejò ṣeré àgékù ejò ní o so ohun tẹ́ni yẹn ohun tóun náà kọ nìyẹn Àgbàlá Gabriel kì í ṣe apànìyàn adẹ̀rí àwọn iṣẹ́ ńláńlá iṣẹ́ ibi tọ́lọ́run ti gbọ́wọ́ Àgbàlá Gabriel ṣe tọ́lọ́run ti gbọ́wọ́ ẹ̀ ṣe èmi àárí traces kankan wípé ebi báyìí l'Àgbàlá Gabriel ti jẹ́ ọ̀daràn tàbí ló ti pa ènìyàn dípò bẹ́ẹ̀ ó ń gba àwọn ènìyàn là ni ó múnú àwọn ènìyàn dùn ni ó ń sọ lórí ibùkún lóríire ni ó nu omijé àwọn ènìyàn ó ń fi ẹ̀rín dípò omijé ẹkún àwọn ènìyàn àwọn tọ́nà ti dí mọ́. àwọn kí gbogbo wa pátápátá gbogbo àwa olólùfẹ́ ìkànnì Holy Jesus TV yóò máa dára fún wa àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún yìí náà tún ń lọ náà nìyẹn mo gbàdúrà lórúkọ Jésù ayọ̀ àtàláfíà la máa fi parí ọdún yìí mi ò fẹ́ mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n ohun tí mo ṣáà sọ ni pé gbogbo wa pátá ayọ̀ àti àlàáfíà la máa fi parí ọdún yìí ní orúkọ Jésù Kristi. Mo kí gbogbo ojú tó ń wò mí o jákèjádò gbogbo àgbáyé àwọn ti United States àwọn ti United Kingdom àwa ti China àwa ti India gbogbo bí tẹ́ bá ti ń wo Holy Jesus TV àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí náà bákan náà àkókò tí a wà ní mo fi kí wa adẹ́kù ti àwẹ̀ tó lọ lọ́wọ́ lọ́tún lósì àwẹ̀ ti Ramadan ẹ̀yin ẹlẹ́sìn kejì ẹ̀yin ọmọ ìyá wa ẹ kú òǹgbẹ ẹ̀mí àṣìkẹ́ kú iṣẹ́ ládá Ọlọ́run á fèrè sí bákan náà àwẹ̀ lẹ́ǹtì náà ń lọ lọ́wọ́ mú kí wa ìwà tó bẹ̀rẹ̀ náà ni yóò parí ẹ̀ láyọ̀ àwẹ̀ kan náà dẹ̀ ti wà náà síwájú àwẹ̀ méjì yìí tí gbogbo wa náà ta jọ ń là kọjá tá jọ ń dojúkọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí wọ́n ní ti ọ̀wọ́n gógó oúnjẹ gbàdúrà ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà yìí Ọlọ́run á bá wa dá sí o gbogbo ibi tí ó ti ń wá tó ń le koko Ọlọ́run á bá wa fi ẹ̀rọ sí ara tó nílé tàlejò tọmọdé tàgbà lọ́rùn lórúkọ Jésù Kristi àmín. Lẹ́ẹ̀kan sí ṣàlàáfíà lẹ wà níbẹ̀ yẹn gbogbo tẹ́ tí ń wò mí bébí náà ṣe wà ní àlàáfíà ní bíbá yìí. Ohun tí mo fẹ́ jẹ́ kádìjọ gbé yẹ̀wò ohun tí mo fẹ́ kádìjọ gbé sọ ohun tí mo ti torí ẹ̀ wá ṣètò ní wákàtí yìí òun ní lára fídíò tí mo gbé sí ìkànnì Holy Jesus TV tí ọ̀pọ̀lọpọ̀ ti wò mo kí gbogbo ẹ̀yin tẹ́dí kádìjọ wo fídíò yìí o mo kí wa ṣe lọ́pọ̀lọpọ̀ fídíò náà ni ẹ̀ ń wo àwòrán ẹ̀ ní lójú screen lọ́wọ́lọ́wọ́ báyìí nípa pé Àgbàlá Gabriel ṣetán láti gba Muyideen padà. Ọ̀pọ̀lọpọ̀ wo fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ sọ èrò ọkàn wọn ọ̀pọ̀lọpọ̀ sọ èrò ọkàn wọn àkọ́kọ́ náà mo kí yín bẹ́ ṣe wo fídíò yẹn ìyìn fídíò yẹn nìkan kọ́ àti gbogbo àwọn fídíò tá à ń gbé wá lórí Jesus TV Ọlọ́run á máa bùkún fún yín iná ò ní tán owó yín owó tẹ́ fi ra dátà lórúkọ Jésù ojú ò ní pọ́n yín ẹ̀ ní wọ́wọ́ tì
gbogbo nǹkan rere tó yẹ kẹ́ fowó ṣe ẹ ò ní fìràhùn ṣe láyé lórúkọ Jésù. Ọlọ́run á sọ ohun rere di ìrọ̀rùn fún yín láti ṣe ní orúkọ Jésù Kristi. Ẹ ṣé. Àwọn tó wo fídíò yẹn pọ̀ ju àwọn tó subscribe sí channel yìí lọ, Only Jesus TV. Eléyìí tó túmọ̀ sí wípé ẹ jọ̀wọ́ ẹ̀yin náà ẹ pẹ̀lú àwọn tó ń encourage Only Jesus TV láti tẹ̀síwájú. Tẹ́ bá ti subscribe, ẹ bá wa subscribe, kò gba owó kankan lọ́wọ́ wa. Ẹ bá wa subscribe, kẹ́ lè bá wa tẹ notification bell yẹn so that tá bá ṣe mú àwọn tuntun wá fún wa yóò lè tètè máa dé etí ìgbọ́ wa pé a tún ní information fún wa. Ẹ ṣé, yóò dára fún wa bá ṣe ń ṣe eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, ṣe rí lórí fídíò yẹn, ẹ mọ̀ pé Sunday tó kọjá ni Àgbàlá Gabriel ṣe ìwàásù nígbà tí àwọn àgbà òṣèré mẹ́ta wá kí Àgbàlá Gabriel lẹ́yìn ìkómọ. Ní ọjọ́ Sunday ni àwọn òṣèré mẹ́ta yẹn dé sínú ìsìn. Bàbá Ṣokotí, Alájà Níkẹ́ Pẹ́là, Alájì Adérelé, wọ́n wá kí Àgbàlá Gabriel, wọ́n wà nínú ìsìn pẹ̀lú Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ń ṣe iṣẹ́ ìránṣẹ́. Àkórí iṣẹ́ ìránṣẹ́ yẹn ni ó dá lórí ìfẹ́. Ìfẹ́ tá bá dẹ̀ ń sọ nípa ìfẹ́, àwa ta ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àwa tí òye ọ̀rọ̀ Ọlọ́run yé dáadáa, tá bá ń sọ torí tí èèyàn ò bá farabalẹ̀ tó kó wo fídíò yẹn, fídíò tẹ́ ń wò yìí, ọ̀pọ̀lọpọ̀ á sọ nǹkan tó yẹ kó sọ, ọ̀pọ̀lọpọ̀ á wí nǹkan tó yẹ kó wí. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ní agbára púpọ̀. Bíbélì sọ pé ọ̀rọ̀ Ọlọ́run yè, ó mú ju ìdàkídà olójú méjì lọ, ó ń gúnni dé pípín ọkàn àti pípín ẹ̀mí níyà pẹ̀lú. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run, ìwàásù, àtẹni tó ń sọ àtàwọn tó ń gbọ́, gbogbo wọn pátá ló wà lábẹ́ ọ̀rọ̀ yẹn. Kò sí pé bóyá ẹnìkan ga ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Kódà gan Ọlọ́run gan pàápàá, Bíbélì gan fi yé wa pé bọ́lọ́run ṣe ga tó, bọ́lọ́run ṣe pọ̀ tó nínú ọlá ńlẹ̀, síbẹ̀ náà ó sì gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. So ọ̀rọ̀ Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀, ọ̀rọ̀ Ọlọ́run ga, kò sóhun tá a lè ṣe sí, kò sẹ́ni tó ga tó ọ̀rọ̀ Ọlọ́run. So nínú ìwàásù yìí ni mo rò pé ẹ̀mí Ọlọ́run ti arrest Àgbàlá Gabriel wípé ìwàásù yìí tí n bá fẹ́ jó lòótọ́ sí ìwàásù yìí, àkòrí tí mò ń tírìtì ní ìfẹ́. A dẹ̀ gbọ́ ohun tí Bíbélì sọ nípa ìfẹ́. Ìfẹ́ á máa dáríjì. Ìfẹ́ kì í wá ohun tara ẹnìkan. Ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo, kì í yọ̀ sí orí burúkú ọmọ ẹnìkejì, kì í yọ̀ sí ìbànújẹ́ ọmọ ẹnìkejì. Ìfẹ́ á máa ṣoore, á máa gba ohun gbogbo gbọ́. So ọ̀rọ̀ ìfẹ́ là kọjá òfin. Tó bá sọ pé o fẹ́ràn Ọlọ́run, o fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ, o fẹ́ràn Ọlọ́run náà, kò possible. Tó o bá fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ tó ń wò, tó fojú rí lójúkojú, báwo ló ṣe possible láti fẹ́ràn Ọlọ́run tó tiẹ̀ wá rí? Bíbélì dẹ̀ fi yé wa pé ká ṣe kí ni, ká fẹ́ ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Ká fẹ́ ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Ìfẹ́, Ọlọ́run ló kọ́ fẹ́ wa, kì í ṣe pé àwa la kọ́kọ́ fẹ́ Ọlọ́run, Ọlọ́run ló kọ́ fẹ́ wa. Ìfẹ́ yẹn náà ló fẹ́ jẹ́ ká ṣe kí ni, ló fẹ́ ká practice láàrin ara wa. Ọ̀rọ̀ ìfẹ́ yẹn ló ṣàn lọ sórí ìdáríjì. Eléyìí ló wá mú kí Àgbàlá Gabriel kó sọ ọmọ iṣẹ́ ìránṣẹ́, because bó ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn tó ń wàásù, ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà ńbẹ̀ yẹn, onírúurú àwọn ènìyàn ló wà ńbẹ̀ yẹn. Ẹlòmíì ìbéèrè yìí á ti wà lọ́kàn ẹ̀, á ti ní èrò yìí nínú ẹ̀, á ti máa ní àwọn ọ̀rọ̀ tó ti máa jà gùdùgùdù nínú ẹ̀, ṣùgbọ́n gan tó jẹ́ pé kò ní lè sọ fún Àgbàlá Gabriel pé Muyideen, ohun tó ṣẹlẹ̀ láàrin yín àti Muyideen, ẹ dáríjì. Tẹ́ ẹ bá dáríjì, iṣẹ́ ìránṣẹ́ yín, gbogbo iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ń ṣe lórí ilẹ̀ alààyè fún Ọlọ́run, ó máa já sásán, torí ẹ̀ṣẹ̀ àìlè dáríjì ni ó lè gbé ènìyàn dọ́run àpáàdì. Ọ̀pọ̀lọpọ̀ lè máa ròyìn nínú ara wọn kọ́ má lè sọ fún Àgbàlá Gabriel, ṣùgbọ́n as God will have it, ẹ mọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́, ìgbà tí tọ́pìkì yẹn jáde, ẹni tó ń sọ̀rọ̀ yẹn náà nígbà tó bá mọ̀ pé òun náà wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn tó ń bá òun náà wí, ó ní láti jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ yẹn, kò gbọ́dọ̀ kọjú ìjà sí òtítọ́. Ló ṣe sọ nínú ìwàásù yẹn wípé bí Muyideen bá dé lónìí,
màá gba Muyideen padà. Àgbàlá Gabriel ló sọ bẹ́ẹ̀, gbogbo wa la dẹ̀ rí nínú fídíò yẹn wípé bí Muyideen bá dé lónìí màá gba Muyideen padà. Bí Àgbàlá Gabriel ṣe sọ̀rọ̀ yẹn, inú ọ̀pọ̀lọpọ̀ dùn nínú ìjọ wọn pàtẹ́wọ́, léyìí tó túmọ̀ sí pé wọ́n ń retí kí Àgbàlá Gabriel sọ nǹkan kan láti ọjọ́ yìí wá lórí Muyideen. Ó kàn wá jẹ́ pé ṣe mọ̀ ilé ayé yìí àti pé ìjọ ohun tí ò jọra wọn là ń pè ní ìjọ. Onírúurú àwọn èèyàn ló wà ń bẹ̀. Bí Àgbàlá Gabriel ṣe sọ̀rọ̀ yẹn, ó máa dùn máwọn kan nínú, kò ní dùn máwọn kan nínú. Like irú àwọn comment tó wà lábẹ́ fídíò yẹn náà, ìyẹn fídíò yẹn tẹ́ ẹ wò lórí ìkànnì Only Jesus TV, fídíò tí ẹ ń wò yìí, comment pọ̀ lábẹ́ ẹ̀ gan-an torí àwọn tí wọ́n wò wọ́n ń ṣe díẹ̀. Tó bá tí wò bó ṣe ń wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí, lọ wo fídíò yìí, ó wà lórí Only Jesus TV, search fún Àgbàlá Gabriel ṣetán láti gba Muyideen padà. Wàá rí àwọn viewers tó wà ń bẹ̀, so àwọn tó wò pọ̀ gan, àmọ́ oníkálùkù sọ èrò ọkàn ẹ̀. Mo wá rí pé ọ̀rọ̀ ilé ayé yìí ìlú gángan ni. Ohun tó kọ wájú sí ẹnìkan, ẹ̀yìn ló kọ sí ẹlòmíì. Bí ojú táwọn ẹlòmíì fi wò ó yàtọ̀ sí ojú táwọn ẹlòmíì fi wò. Ohun gan tó jẹ́ kí n wá ṣe fídíò yìí nìyẹn. Ohun tó gbé mi wá ṣe fídíò yìí nìyẹn. Mo ka kọ́mẹ̀ntì àwọn èèyàn, máa ka kọ́mẹ̀ntì, mo dẹ̀ máa ń reply. So àwọn kọ́mẹ̀ntì pọ̀ lábẹ́ fídíò yẹn, ṣùgbọ́n bí kókó 5 mo jọ́ tiẹ̀ kalẹ̀. Màá ka àwọn kọ́mẹ̀ntì yẹn jáde fún wa. Mi ò ní dárúkọ àwọn èèyàn tó ní kọ́mẹ̀ntì yẹn, mi ò ní dárúkọ wọn. But ẹ bá fẹ́ mọ àwọn èèyàn tó kọ kọ́mẹ̀ntì yẹn, tó ní kọ́mẹ̀ntì yẹn, tẹ́ bá lọ wo fídíò yẹn, tẹ́yìn náà bá fẹ́ kọ́mẹ̀ntì, bẹ́ẹ̀ dẹ̀ kọ́mẹ̀ntì, click sórí kọ́mẹ̀ntì. Tẹ́ bá ti click sórí kọ́mẹ̀ntì, ẹ máa rí gbogbo àwọn tó ti kọ́mẹ̀ntì síwájú. So ẹ máa rí orúkọ wọn, ẹ máa rí kọ́mẹ̀ntì wọn ń bẹ̀. Torí náà mi ní dárúkọ àwọn tó sọ kọ́mẹ̀ntì tó ní kọ́mẹ̀ntì yẹn, ṣùgbọ́n àwọn kọ́mẹ̀ntì 5 kan wà níbí. Mo ṣe sọ fún wa, màá kà jáde láti fi hàn wípé ìhà tó ní kálukú kọ sí ọ̀rọ̀ yẹn yàtọ̀ síra wọn. Àwọn kan wọ́n nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀. Òye ìwàásù, òye ọ̀rọ̀ Ọlọ́run àti kókó tí Àgbàlá Gabriel ń treat ní ọjọ́ yẹn, òye ẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀. Then àwọn tí wọ́n dẹ̀ kick against ohun tí Àgbàlá Gabriel sọ náà, a lè sọ pé òye wọn. Ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ilé ayé kò sí ìwà tá lè kò sóhun tá lè ṣe. Tá bá fẹ́ tira wa lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì, ibi tá lè lọ wà ń bẹ̀. Ìwọ tó ṣe dáadáa, tó ṣe kà fún ẹnìkejì tàbí tó pa ẹnìkejì lẹ́kún tàbí tó pààyàn, tó bá fẹ́ gbèrè ẹlẹ́ṣẹ̀, ó ní mi tó máa lọ́nu Bíbélì. Ìwọ tó ṣe dáadáa, tó ń fojoojúmọ́ dùn ọmọ ènìyàn nínú, tó ń ṣe rere, tó bá fẹ́ gbèrè ẹlẹ́ṣẹ̀, ó wà nínú Bíbélì. Kò sí ohun tá a ṣe yálà ó dà tàbí ó burú tó sí ibi tá lè lọ́nu Bíbélì tá lè fi gbéra wa lẹ́sẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run gangan ló ní ìdájọ́ òdodo. Òun ló ní ìdájọ́ òdodo. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ò ní ọwọ́ sí ìwà búburú. So ohunkóhun tó máa ṣe, tó máa sọ pé ó fẹ́ gbéra ẹlẹ́ṣẹ̀ nínú Bíbélì, jẹ́ kó jẹ́ rere. Jẹ́ kó ṣe kíni? Jẹ́ kó jẹ́ rere. Now, gẹ́gẹ́ mo ṣe sọ fún wa, màá ka àwọn kọ́mẹ̀ntì yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Màá ka bí 5 ni mo jot sílẹ̀ sí bíbá yìí. Ẹni àkọ́kọ́, gẹ́gẹ́ mo ṣe sọ fún wa, mi ní dárúkọ ẹ̀. Kẹ́lẹ́ mọ̀ pé ìhà tí àwọn èèyàn kọ sí ọ̀rọ̀ yẹn, wípé Àgbàlá Gabriel pé òun yóò gba Muyideen padà. Ìhà táwọn ènìyàn kọ sí, nígbà tí n bá ka kọ́mẹ̀ntì yìí tán, èmi á sọ, màá gbẹnu àwọn kọ̀ọ̀kan sọ̀rọ̀ níbí tó jẹ́ pé ó jọ jẹun tá èmi àti yín jọ mọ̀. Àwọn sìnẹ́rò tó lọ láàrin Àgbàlá Gabriel àti Muyideen sẹ́yìn tí tó fi lè jẹ́ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń sọ̀rọ̀ yìí jáde. Màá máa rán wa létí, ẹ̀yin náà tẹ̀ ń wò mí náà, ẹ̀yin náà ẹ sọ sábẹ́ fídíò yìí, ẹ sọ kọ́mẹ̀ntì yín náà, so that then kí àwọn èèyàn lè mọ̀, kán tún lè túbọ̀ mọ̀ nípa ìhà tí àwọn ènìyàn kọ sí ìgbésẹ̀ tí Àgbàlá Gabriel fẹ́ gbé pé tí Muyideen bá dé lónìí, òun yóò gbà padà. Then ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń wo fídíò yìí, ẹ bá mi share ẹ̀ dáadáa, ẹ bá mi share ẹ̀ gan. Ẹ yẹ kí àdìjọ kọ́ ẹ̀kọ́
ẹ táàgì Àgbàlá Gabriel náà, èmi náà táàgì ẹ o, ẹ̀yin náà tún táàgì ẹ táàgì Muyideen náà, so kí gbogbo wa pátá kájọ pín. Now ẹni àkọ́kọ́ sọ wípé Muyideen má dánwò, don't go back, you may not come back alive this time, a word is enough for the wise. Praise the Lord. Ẹ̀yin Ọlọ́run lógo, ẹ wò, ẹ má bínú, ẹ jẹ́ kí n dá àkọ́kọ́ sí ọ̀nà fún, ẹ jẹ́ n dá àkọ́kọ́ sọ́nà fún, ẹ má bínú. Bí wọ́n yé dá àkọ́kọ́ sọ́nà fún yẹn, ẹ̀yin náà ẹ ti gbọ́ kọ́mẹ̀ntì ẹnìkan bẹ̀ yẹn, ẹ jẹ́ ẹ̀yin náà ẹ máa develop ẹ̀ lọ́kàn yín, òtò bá dẹ̀ fẹ́ sọ náà ẹ sọ sábẹ́ fídíò yìí. Ó ní pé Yorùbá, ẹ jẹ́ n sọ ní Yorùbá torí English lẹ́ni yẹn fi kọ́. Ó ní pé Muyideen má padà o má padà, torí tó bá padà lọ́tẹ̀ yìí o lè má jáde láàyè. Ọ̀rọ̀ kékeré ó tó fún ọlọ́gbọ́n ènìyàn. Ohun tẹ́niyẹn kí lẹ́niyẹn rí tó fi sọ bẹ́ẹ̀ kí lẹ́niyẹn rí tó fi sọ bẹ́ẹ̀, ṣe rí àwọn èèyàn gan pàápàá kọ́ lọ́run kó ṣàánú wa ni. Ẹ̀yin oní kọ́mẹ̀ntì yìí, ọlọ́run yẹ kẹ́ fi kọ́mẹ̀ntì yín pààyàn, ọlọ́run yẹ kẹ́ fi kọ́mẹ̀ntì yín pààyàn. Kí lẹ́niyẹn rí tó fi sọ bẹ́ẹ̀, ẹ̀yin tí ẹ̀yin tájọ wà lórí ètò yìí tẹ̀wọ̀n fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ sọ, ẹ̀yin náà sọ sí kọ́mẹ̀ntì yẹn lábẹ́ fídíò yìí. Kí lẹ́niyẹn rí tó fi sọ bẹ́ẹ̀. Àgbàlá Gabriel kì í ṣàpànìyàn, Àgbàlá Gabriel kì í ṣe apànìyàn. A dẹ̀ rí àwọn iṣẹ́ ńláńlá, iṣẹ́ ribiribi tọ́lọ́run ti gbọ́wọ́ Àgbàlá Gabriel ṣe, tọ́lọ́run ti gbọ́wọ́ ẹ̀ ṣe. Èmi àárí traces kankan wípé ibi báyìí l'Àgbàlá Gabriel ti jẹ́ ọ̀daràn tàbí ló ti pa ènìyàn. Dípò bẹ́ẹ̀ ó ń gba àwọn ènìyàn là ni, ó múnú àwọn ènìyàn dùn ni, ó ń sọ lórí búkúdó lórí eré ni, ó ń nu omijé àwọn ènìyàn, ó ń fi ẹ̀rín dípò omijé ẹkún àwọn ènìyàn. Àwọn tọ́nà ti dí mọ́ ẹ̀rí báyìí, Ọlọ́run ló láti la ọ̀nà fún wọn. Ẹni tí ò ní ìrètí mọ́ tó yẹ kó jẹ́ pé òun gan ló yẹ kó gbẹ̀mí ara ẹ̀, Àgbàlá Gabriel ò jẹ́ kí ẹni bẹ́ẹ̀ ó gbẹ̀mí ara ẹ̀. Ẹ̀rí báyìí àìmọye tá a ti rí, ẹ̀yin tẹ̀ báyìí tí ì rí, ẹ lọ search lórí Only Jesus TV, iṣẹ́ Àgbàlá Gabriel ní Only Jesus TV máa ń gbé jù, ẹ máa rí many things nípa Àgbàlá Gabriel. So ẹni tó wá sọ ọ̀rọ̀ yìí, òun ló mọ ohun tó rí tó fi sọ ọ̀rọ̀ tó sọ yìí. Kọ́mẹ̀ntì ẹnìkan nìyẹn. Kọ́mẹ̀ntì ẹnìkejì ó sọ wípé Àgbàlá Gabriel dey play, my friend, if you like wine and dine with Muyideen na you sabi, but remember God asked Joseph to take Jesus Christ, Savior of the world, away for the King Herod to another country, and God asked them to take him back after the wicked King Herod had died. In the Bible, Matthew 2:13, ó tún kò tiẹ̀ jáde. In case of Saul and Samuel 2, etc. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Àgbàlá Gabriel, na you know God don save you from Muyideen. If you like, dey play with snake, àgékù ejò. Kọ́mẹ̀ntì ẹlòmíì nìyẹn o, gbogbo adájọ́ wo fídíò yìí, kọ́mẹ̀ntì ẹlòmíì nìyẹn bẹ́ẹ̀ yẹn. So ó gba Àgbàlá Gabriel ní àmọ̀ràn, ó dẹ̀ tún ṣí níyè pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, ó dẹ̀ tún fi àwọn ọ̀rọ̀ ìṣítí ó tún fi tì í nídìí pé Àgbàlá Gabriel o, bó bá wù ẹ́ o kó máa bá Muyideen jẹun, kó máa bá mu lórí tábìlì. Ewu ńlá ni ó fi ń ṣeré yẹn, torí pé kò rántí Ọlọ́run sọ fún Joseph ọkọ Maria nígbà tí wọ́n bí Jésù pé kó gbé Jésù sá lọ fún ọba Hẹ́rọ́dù, tó pọ̀ ọba Hẹ́rọ́dù fẹ́ pa á. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ọba Hẹ́rọ́dù kú tán, l'Ọlọ́run sọ pé kó gbé Jésù padà, pé then kó rántí kéèsì Samuel àti Sọ́ọ̀lù náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà kọ́ Àgbàlá Gabriel, Ọlọ́run ti gbà ẹ́ lọ́wọ́ Muyideen báyìí o, tó bá wá wù ẹ́ kó lọ bá ejò ṣeré, àgékù ejò ní o. So ohun tẹ́niyẹn, ohun tóun náà kọ nìyẹn, ohun tó kọ nìyẹn, kọ́mẹ̀ntì tẹ̀niyẹn náà nìyẹn. So bẹ́ẹ̀ ṣe ń wò mí bá tẹ̀ ṣe jọ ń gbọ́ kọ́mẹ̀ntì yìí, ohun tó bá wá sọ̀kan yín ẹ̀yin náà sọ lábẹ́ fídíò yìí. Ìkẹta
comment kẹta ó ní is Agbala Gabriel missing Muyideen? Don't take him back o. Muyideen don't go back either o. Not a good verb for both. Ẹni yìí ó sọ sọ́dọ̀ Agbala Gabriel, ó sọ sọ́dọ̀ Muyideen. Ó ní ṣé Agbala Gabriel ṣé ó ti miss Muyideen náà nìyẹn? Ṣé ó ti fẹ́ Muyideen kù ni? Pé Muyideen má padà lọ sọ́dọ̀ Agbala Gabriel o. Ẹ̀yin méjèèjì ẹ ò match ara yín, ẹ ò yẹ fún ara yín o. Ohun tẹ́ni yìí tó ń sọ nìyẹn. Ẹni kẹta, comment kẹta, Agbala Gabriel don't take Muyideen back. It's going to destroy you totally. I warn you. Ṣé tún gbẹ ní báyìí sí? Òun ní Agbala Gabriel má gba Muyideen padà o. Tó bá gbà padà ní àkókò yìí, tó bá tún gbà padà báyìí, ó máa pa irun pátápátá ni o. Mo kì ọ́ nílọ o. Kí ló dé? Ẹgbọ́n tẹ́niyẹn sọ. So kó tó di pé mo pè wá sáwọn àkíyèsí kọ̀ọ̀kan kí kó tó di pé mú wa lọ sáwọn òbí kọ̀ọ̀kan, ẹ jẹ́ kí n ka number 4 yìí. Number 4 yìí. Only those who love Agbala Gabriel should tell him to think well before taking that risky decision. No matter how you do a snake, it will never lose its venom. Muyideen is a very dangerous, manipulative being. Praise the Lord. Hallelujah. Ẹni kẹrin ẹgbọ́n tí ẹni yẹn sọ, ó ní pé àwọn tó bá fẹ́ràn Agbala Gabriel kí wọ́n sọ fún Agbala Gabriel kó má gba Muyideen padà o. Kó má gba Muyideen padà. Pé kó ronú dáadáa lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn. Ó léwu kò sí bí a ṣe máa ṣe jù, kò sí bá ṣe máa ṣe o tó jẹ́ pé owó ẹ̀ náà tún ṣì wà ń bẹ̀ o, kò ní so owó ẹ̀ dànù o, kò sí bá ṣe máa tọ́jú ejò títí owó ẹ̀ wà ń bẹ̀ o. So Muyideen ó jẹ́ eléwu onímàgòmágó ènìyàn o. Ẹ̀rí báyìí sí ẹ̀rí ohun tẹ́ni kẹrin sọ nìyẹn ní abẹ́ fídíò tí ẹ̀ ń wò yìí. Ohun tẹ́ni kẹrin sọ nìyẹn. Now ẹni karùn-ún sọ yìí pé ikú rẹ̀ ló fẹ́ gbà padà. Tó bá gba Muyideen, ikú rẹ̀ ló fẹ́ gbà padà. So comment márààrún nìyẹn. Gbogbo àtàdìjọ gbọ́ comment yẹn, kí lẹ rí sí? Èmi máa sọ pápápá kó dúpẹ́ mo máa lọ lórí ètò yìí. Máa sọ pápápá. So but gbogbo bẹ ṣe gbọ́ comment yẹn pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ àtàdìjọ ṣètò yìí tẹ́ gbọ́ comment yìí, kí ló wà lọ́kàn yín? Kí ló wà lọ́kàn yín? Kí lẹ fẹ́ sọ sí? Ṣe rí àwọn tí wọ́n sọ kọ́mẹ̀ntì sábẹ́ fídíò yìí, tí kọ́mẹ̀ntì wọn rí bí eléyìí, mi ò dá wọn lẹ́bi o. Mi ò dá wọn lẹ́bi rárá. Mo kí wọn, mo ti ẹ̀lù wọn lọ́gùn ẹnu, gbogbo wọn pátápátá. Àtàwọn tí wọ́n sọ ìsíwájú, àtàwọn tó sọ sẹ́yìn, àtàwọn tó sọ sọ́tún, àtàwọn tó sọ sósì, gbogbo yín ni mo kí. Àkọ́kọ́ náà fún àkókò yín tẹ́ fi wo fídíò yẹn. Ẹ̀kejì data yín tẹ́ lò, owó tẹ́ ná. Ẹ̀kẹta àkókò tí ẹ fi sílẹ̀ tẹ́ fi kọ kọ́mẹ̀ntì yẹn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Mo gbàdúrà lórúkọ Jésù. A ní fi ọwọ́ ara wa fa wàhálà sọ́run ara wa. A ní jìsọ́fìn ayé. A ní kábàámọ̀. Gbésẹ̀ tá a máa gbé tí a máa wá fi kábàámọ̀ sẹ́nu, a ò ní bá wọn gbé lórúkọ Jésù. Mo dẹ̀ gbàdúrà Ọlọ́run a máa tọ́ wa. A ò ní ṣìṣe, a ò ní ṣẹ̀ṣẹ̀ gbé, a ò ní ṣi ilẹ̀ tẹ̀. Gbogbo alamọ itú tí Muyideen pa ní kété tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, tí Muyideen gba Bódìjà lọ ní Ìbàdàn, ní ọjà Bódìjà tó lọ rù pọ̀npọ̀n. Gbogbo alamọ tó pa nígbà tí Alhaji Oríyọmí Hamzat fi mú wá sí ọ̀dọ̀ Agbala Gabriel padà. Ẹ mọ̀ pé Muyideen sọ̀rọ̀ kan nínú ọ́fíìsì nígbà yẹn lọ́hùn tí ẹ bá gbàgbé.
àwọn ọ̀rọ̀ tó sọ yẹn àwọn ọ̀rọ̀ tó lè bayé ènìyàn jẹ́ ni ìyẹn tó sọ nípa Àgbàlá Gabriel. Àwọn ọ̀rọ̀ tó lè tú iṣẹ́ ìránṣẹ́ ká mọ́ni lọ́wọ́ ni tó bá ṣe pé Ọlọ́run wà lẹ́yìn Àgbàlá Gabriel, tó bá ṣe pé Ọlọ́run wà nínú ìpè yẹn, tó bá ṣe pé Ọlọ́run wà nínú ìpè yẹn. So àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó lè pa tó lè baṣẹ́ ẹni jẹ́ ni, tó lè ba ènìyàn láyé jẹ́ ni, àwọn ọ̀rọ̀ tó lè ba ní lórúkọ jẹ́ ni. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ẹ tún gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ àwọn ìgbésẹ̀ tó gbé, bó ṣe sọ Àgbàlá Gabriel bá ìyàwó òun sùn, Àgbàlá Gabriel dọ̀bálẹ̀ ó ń bẹ òun pé kóun pa òun sílé, kóun má pa òun síta. Àgbàlá Gabriel ó máa ń na òun máa ń fọ tọ́ílẹ̀tì bẹ́yẹn. Gbogbo àwọn oríṣiríṣi àwọn ilé tí ń bá rántí ẹ sọ sábẹ́ fídíò yìí àwọn ìwà tó ṣe tó kù díẹ̀ káàtó ẹ sọ sábẹ́ fídíò tí mi ò rántí. Lẹ́yìn yẹn a rí wípé Àgbàlá Gabriel kò sí nǹkan méjì tí Àgbàlá Gabriel ṣe nígbà yẹn lọ́wọ́ nígbà tí Alhaji Oríyọmí Hamzat tó mú wá sí ọ́fíìsì Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel hand over document ilé tó kọ́ fún táwọn olólùfẹ́ Àgbàlá Gabriel tí wọ́n kọ́ fún, ó hand over ilé lọ́wọ́. Ó dẹ̀ fi ìyàwó lóò kó ṣe pé mi lè sọ pé ó fi ìyàwó sílẹ̀, ìyàwó ò tẹ̀lé ó lóun kọ́lẹ̀ pé but òun lọ, ìyàwó ò dẹ̀ tẹ̀lé, kò ṣetán láti tẹ̀lé torí mọ̀ yín pé ìgbé ayé tó jẹ́ pé ó máa fìyà jẹ wọ́n máa pọ́n òun lójú ni. Ibi báyìí ọ̀dọ̀ Àgbàlá Gabriel náà ló ti lè di àtúnbí, ló ti lè kọ ìgbé ayé yẹn sílẹ̀ tóun ti lè gbádùn ẹ̀. Tó bá jáde lọ kù bí ìgbà pé èèyàn jáde kù lábẹ́ oore ọ̀fẹ́, èèyàn jáde kù nínú ìmọ́lẹ̀ ni torí ìgbé ayé tó ń gbé ò dáa. Ó ń fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ó fi ń ta tẹ́tẹ́, èmi ò ní dárúkọ orúkọ tẹ́tẹ́ yẹn gbogbo aláti mọ̀. Ó ń ta tẹ́tẹ́, àti rí fídíò kan gbé tó wà nílé tẹ́tẹ́ yẹn tó ń ta tẹ́tẹ́ yẹn, ìyẹn bẹ́ẹ̀. Ó dẹ̀ ń fi ọjọ́ ayé ẹ̀ ó fi mutí, ó dẹ̀ ń parọ́, ó dẹ̀ ń jà, alájàngbìlà ni. Ara àwọn evidence àwọn mẹ́mbà tí wọ́n sọ nípa àwọn customer ló ti bá jà tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé wọ́n á fún ní fóònù pé kó charge, kò ní charge ẹ̀, á dẹ̀ tún gba owó. So customer complain, á dẹ̀ tún ṣe kíni, ó máa tutọ́ sí pé máa fojú gbá ni. So wọ́n má tètè máa ń bínú onínúfùfù ni, wọ́n dẹ̀ ni wọ́n máa ń ṣépè. Àwọn mẹ́mbà tó testify sí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, àwọn fídíò kọ̀ọ̀kan tó gbé gbogbo wa la rí nígbà yẹn. Tá bá fẹ́ jẹ́ olóòótọ́ gbogbo wa la rí nígbà yẹn. Even gan wedding tó ṣe pẹ̀lú Ìbùkún, Àgbàlá Gabriel láti bá àwọn èèyàn sọ, ó ní láti ro wọ́n sókè, ó ṣe publicity, ó ní láti console àwọn èèyàn kí wọ́n tó lè attend the wedding Muyideen, nítorí pé Muyideen ò ń ṣe ọmọlúwàbí kan, ìwú ẹ̀ ó máa ń lé níyàn sá lọ́dọ̀ ẹ̀ ni. Gbogbo alamọ̀wé ẹ̀dá tí Muyideen jẹ́ bẹ́yẹn. So àwọn ìgbé ayé wọ̀nyí bà àwọn ènìyàn lẹ́rù, nípa ìgbé ayé tí Muyideen gbé pẹ̀lú Àgbàlá Gabriel pé bí ènìyàn báyìí bá tún lè padà sọ́dọ̀ Àgbàlá Gabriel ó máa léwu, ó dàbí ìgbà pé èèyàn fi iná sórí ilé sùn ni o, ó dàbí ìgbà pé èèyàn fi ejò sábẹ́ pílò ó wá fi ọ̀rọ̀ rí ni o. Òun ló jẹ́ fún Àgbàlá Gabriel. So ohun táwọn ènìyàn rí lè tọ́ fi sọ̀rọ̀ àwọn kọ́mẹ́ǹtì báyìí. Àmọ́ tá a bá dẹ̀ wá tún wà wò nípa ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí ìwàásù ọjọ́ Sunday tí Àgbàlá Gabriel ṣe lépa ìfẹ́, ohun tó mú kí Àgbàlá Gabriel ohun tó mú kó sọ ọ̀rọ̀ ẹ̀ nìyẹn pé tí Muyideen bá dé lónìí òun á gbà padà. Àmọ́ ẹ má gbàgbé Àgbàlá Gabriel náà ó fi clause kan sí o, ó fi condition kan sí o. Ó ní tó bá dé lónìí, ó ní nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni pé gáàpù á wà láàrin òun àti ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí pàtìkíjú Ọlọ́run, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó dẹ̀ fẹ́ jólóòtítọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ dáríjì, ó gbọ́dọ̀ gbàgbé ohun tí ènìyàn bá ṣe sí, ó gbọ́dọ̀ gbàgbé kó dáríjì bẹ́yẹn. Nítorí a gbọ́dọ̀ jẹ́ kóhunkóhun kó sọ làálàá wa, iṣẹ́ ìsìn wa kó sọnù, kó jẹ́ kí ó já sásán. A gbọ́dọ̀ ṣe ohun tó jẹ́ pé at the end of the day we get to heaven, adé ìjọba Ọlọ́run. Atẹ́gùn fẹ́ níbí báyìí gan, òjò fẹ́ rọ̀. So òun lẹ ṣe rí gbogbo àwọn tí ó sì tẹ̀ rí. So nítorí náà ńkọ́ ẹ̀yin tàdíjọ́ wo fídíò yìí, ìyàwó ló kọ sí yín, àwọn kọ́mẹ̀ntì lẹ ti gbọ́ yẹn pẹ̀lú àwọn kan tí ẹ tún gbẹ́ lẹ́nu mi yìí. Kí ni èrò ọkàn ti yín náà? Ẹ̀yin náà ẹ sọ sábẹ́ fídíò yìí. Ilé ènìyàn níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí Àgbàlá Gabriel ṣe sọ nínú fídíò yẹn, kò sẹ́ni tó fọwọ́ kan ilé ẹ̀ wà ń bẹ̀. Ó ní bó bá tẹ̀ tó délé nu gan, òun á tún tọwọ́ bá pé bó jẹ́ 200,000 gbà sọ́wọ́ kó lọ fi arrange ara ẹ̀ nínú ilé yẹn. So nítorí náà ńkọ́ bí inú Àgbàlá Gabriel ṣe rí ló ṣe sọ yẹn ń bẹ́ yẹn.
gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ní já jẹ̀bi Ọlọ́run ní já jẹ̀bi ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ má gbà padà o, tó bá gbà padà o ó máa destroy pátá, ikú ẹ̀ ló fẹ́ gbà padà lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà Ọlọ́run ní já ṣìṣe. Nǹkan tẹ́mi kàn máa sọ àmọ́ tí máa gba Àgbàlá Gabriel ní pé Àgbàlá Gabriel jẹ́ kí Ọlọ́run kó tọ́, jẹ́ kí Ọlọ́run kó darí ẹ. Lóòótọ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ jù lóòtítọ́ sí, àmọ́ síbẹ̀ Bíbélì sọ pé ọmọ ọ̀dọ́ náà fi ọgbọ́n ṣe ó sì já sí ìbùkún fún un bẹ́ẹ̀ yẹn. So yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ìwàásù yìí jẹ́ kẹ́mi Ọlọ́run tó ẹ dáadáa nípa Muyideen. Ó ti wẹrẹ mọ́ lórí ìwàásù yẹn kókó tó túwìtì nípa ìfẹ́. Lóòótọ́ kéèyàn dáríjì ọmọ ẹnì kejì, má wù àṣìṣe ọmọ ẹnì kejì, ẹ gbàgbé gbogbo ohun téèyàn bá ṣe sí ọ bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀. Ó dà bẹ́ẹ̀ lóòótọ́. Yorùbá náà dẹ̀ sọ pé tá a bá fọwọ́ tó bá ọmọ wí àfọwọ́ òsì àá fi fà á mọ́ra. Ó dà bẹ́ẹ̀ ọ̀rẹ́ lèèyàn wá pọ̀ èèyàn kí wọ́n tàkọ́tà, àmọ́ síbẹ̀ lórí kéèsì wa àti Muyideen yìí gba ẹ̀mí Ọlọ́run láàyè, jẹ́ kẹ́mi Ọlọ́run tọ́, jẹ́ kẹ́mi Ọlọ́run darí ẹ, jẹ́ kẹ́mi Ọlọ́run bá ọ sọ̀rọ̀. Ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé nípa Muyideen òun ni kó o gbé. Àmọ́ táwọn èèyàn bá fún ọ lọ́tún lọ́sì àmọ́ wọn dá o, àmọ́ Ọlọ́run ló ní final say. Ọlọ́run ló mọ nǹkan tá àwọn ènìyàn ò mọ̀, Ọlọ́run ló ríran jù wá lọ. Bíbélì sọ pé ìmọ́lẹ̀ àti òkùnkùn ọ̀kan ṣo ní níwájú Ọlọ́run. Sọ Ọlọ́run ríran, ó mọ ọjọ́ iwájú, ó mọ ohun gbogbo, ó mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la wa táwọn ò mọ̀. So jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó darí ẹ, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kó tọ́, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó tọ́ nípa Muyideen. Ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé, farabalẹ̀ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó tọ́. Mo gbàdúrà lórúkọ Jésù, iṣẹ́ ìránṣẹ́ ò ní bàjẹ́, iṣẹ́ ìránṣẹ́ ò ní dojú, ò ní wálẹ̀, ò ní jẹ̀bi lórí ọ̀rọ̀ Muyideen ní orúkọ Jésù. Gbogbo àwọn tá a jọ ṣètò pátá mo kí wa ẹ ṣé, yóò dára fún wa ní Ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àdáwọ́lé wa yóò yọrí sí rere. Ohun tá a máa ṣe tá a máa fi kábàámọ̀ sẹ́nu nígbẹ̀yìngbẹ̀yìn Ọlọ́run ò ní jẹ́ ká ṣe. Ẹ̀mí Ọlọ́run á máa tọ́ wa, a ò ní ṣìṣe, a ò ní ṣe ẹsẹ̀ gbé. Ẹ ṣé gan. Èmi ni ọmọ yín Evangelist Daniel Taiwo Ọlọ́fiṣàwò aka Holy Jesus. Títí dìgbà mìíràn ẹ wà pẹ̀lú wa lórí ètò yìí. Àlàáfíà ni fún yín.